Yorùbá ní àgbà tí ó jèsè gòtò ó kọ́ ará ìyókù lọ́gbọ́n ni. Ọgbọ́n ni ọ̀rọ̀ yìí kọ́ wa nítorí wípé Elédùà tó wà ní òkè, ó ń rí gbogbo wa, gbogbo iṣẹ́ tá a bá ṣe, gbogbo ẹ̀ ní Ọlọ́run ń rí, Ọlọ́run ọba. Á dẹ̀ san oníkálukú gẹ́gẹ́ bí èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Èyí tá a gbọ́ ni ti àǹtí wa Fáṣọ̀nà tí wọ́n kígbe, tí wọ́n pariwo ní inú WhatsApp comment wọn. Ẹ̀mẹ̀pọ́n máa ń send WhatsApp gbogbo àwọn olórí. Wọ́n ní forum tó fi máa ń send WhatsApp. Ó ń bẹ̀ wọ́n pé kí wọ́n jọ̀, pé kí wọ́n jáwọ́ tó bá jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àwọn iṣẹ́ ibi sí àwọn ọmọ. Bí a ṣe gbọ́ allegedly ní pé àwọn ọmọ yìí tó bá ti fún wọn lóúnjẹ, tó bá ti wẹ̀ fún wọn, ṣe ni wọ́n run temperature. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní in fact gan wọ́n ló ti pe Queen Naomi pé òun need prayer Queen Naomi. Ipe kí Queen Naomi pray fóun, ipe nítorí pé ọ̀rọ̀ yìí ó ti tojú sóun wípé gbogbo ọ̀nà ní òun ti sáré kiri. Wípé ṣùgbọ́n nǹkan ò rọrùn fún òun. Wípé nítorí wípé gbogbo nǹkan tí òun ń ṣe lórí àwọn ọmọ yìí, ó ní bí ìgbà tó yẹ pé òun kàn ń ṣe wàhálà ni. Wọ́n ní bó ṣe send forum sáwọn olórí nìyẹn pé kí àwọn olórí tó bá jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe àwọn nǹkan tó ń ṣe yìí pé kí wọ́n jọ̀ nítorí Ọlọ́run. Wípé kí wọ́n jáwọ́ nínú iṣẹ́ ibi àwọn, iṣẹ́ ibi tí wọ́n ń ṣe yìí. Wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ ṣọ́ọ̀bù space èyí tó ṣí, amú gist yẹn wá ní Ọ̀jájá mall tí wọ́n ní èèyàn kan fẹ́ san owó fún Queen Naomi láti lease ibẹ̀. Wọ́n ní ó ṣẹlẹ̀ láàrin àǹtí wa àti àǹtí wa Fashion. Wípé àǹtí wa Fashion sọ fún àǹtí wa wípé kí ló wá fẹ́ máa bá òun dù ibi space yẹn sí, kó fi sílẹ̀ fóun, kó jẹ́ kí òun kó máa lò fún business. Wípé at least kò ní nǹkan kan láti fi show fún palace látọjọ́ tó ti fẹ́ kábíyèsí. Wípé kò ní nǹkan kan tó show látọjọ́ tó ti fẹ́ kábíyèsí pé so kó fi bẹ̀ sílẹ̀ fóun, kó jẹ́ kí òun máa lò. A mọ̀ bóyá ọ̀rọ̀ tó sọ yẹn o, bóyá ó gbòdì lára àǹtí wa a mọ̀. But wọ́n ní ọ̀rọ̀ tó sọ yẹn, wọ́n ló dùn àǹtí wa gan. So kó tó wá dé pé kábíyèsí lọ fi bẹ̀ rent tí a fi mú gist yẹn wá wípé wọ́n gba owó rent yẹn wọn kò fún Queen Naomi. Torí Queen Naomi ni ó yẹ kí ó lo ibẹ̀ yẹn. Wọ́n kàn ní àwọn wà interested mọ́ ni. Ẹ̀yin èèyàn lé, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, adọ́pẹ́ dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ten like, ten share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Lè ń kọ́. Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn allegedly tán ní àǹtí wa tí wọ́n send group WhatsApp tí wọ́n
sọ fún àwọn olórí yìí pé tó bá jẹ́ àwọn ni wọ́n ń ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe kí wọ́n jáwọ́. A tiẹ̀ tún gbọ́ pé wọ́n tún lọ sí pálásì kábíyèsí gan, wípé wọ́n lọ fi ẹjọ́ sùn kábíyèsí, wípé àwọn rí àǹtí wa wípé lójú àlá wípé wọ́n attack àwọn ọmọ. Wọ́n ní kábíyèsí ní pé ojú àlá ni pé ṣùgbọ́n àwọn máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. So wọ́n ní àtìgbà yẹn ṣá ni tó bá ti wẹ̀ fún àwọn ọmọ ẹ̀ tó ti fún wọn lóúnjẹ, wọ́n ní ṣe ni ara wọn máa ń gbóná. Wọ́n náà máa ń run temperature every time ni. Wọ́n lára ara wọn máa ń gbóná all the time ni. Wọ́n ní àǹtí wa pé ọ̀rọ̀ yìí ti sú àǹtí wa. Wọ́n ní in fact gan wọ́n ní ó ti gbé ìgbésẹ̀ wípé ó ti pe Queen Naomi pé kí Queen Naomi wá fi àdúrà kán wá fi ran àwọn ọmọ lọ́wọ́. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o. Ṣé ẹ mọ̀ pé àtìgbà tí àǹtí wa tó ti bí àwọn ọmọ yìí, wọ́n ti gbé àwọn ọmọ ẹ̀ wọ inú palace. So yàtọ̀ sí yẹn, wọ́n ní pé lójú àlá wípé òun rí àǹtí wa wípé òun ni òun rí lójú àlá tó ń attack àwọn ọmọ. Wọ́n dẹ̀ ní pé wọ́n ti ní ìjà. Wọ́n ní ìjà tí wọ́n ní pé lórí space tó ṣí sílẹ̀ ní Ọ̀jájá mall tí kábíyèsí tí wọ́n gbé ìgbésẹ̀ láti rent ẹ̀ fún obìnrin kan tó ń ta perfume. Wọ́n ná rent ibẹ̀ yẹn ní 22 million. Wọ́n ná dẹ̀ kówó yẹn fún Queen Naomi. Wọ́n ní torí pé Queen Naomi ló ti sọ nígbà tí wọ́n lọ sí Dubai lálákọ̀ọ́kọ́ wípé àwọn fẹ́ perfume business, àwọn fẹ́ ní shop fún perfume. Wọ́n ní wọ́n ní obìnrin yẹn, wọ́n ní ó bá san 22 million, wọ́n ní wọ́n bá kó fún Queen Naomi. Wọ́n ní time yẹn, wọ́n ní ó lọ bá àǹtí wa ó ń sọ fún àǹtí wa pé kí ni ó fẹ́ show nínú ààfin ìyàwó kábíyèsí, wípé kò yẹ kí ó máa bá òun du ibi space yẹn ní Ọ̀jájá mọ́, pé kó fi sílẹ̀ fóun, kó jẹ́ kó nìkan kó ń gbà lọ́wọ́ kábíyèsí kó máa lò fún àwọn beads tó ń ṣe. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló gbòdì lọ ara àǹtí wa wọ́n lọ ṣáàjà. So wọ́n ní àtìgbà yẹn ló ti ní àǹtí wa ló ń attack àwọn ọmọ tó run temperature. Ìpè every time tó bá ti wẹ̀ fún wọn, wọ́n máa run temperature ní. Ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn o. Allegedly tó bá jẹ́ pé lóòótọ́ gist yìí là ń sọ fún yín, tó bá jẹ́ pé òótọ́ ni, torí nǹkan tá a gbọ́ la wá sọ fún yín. So right now ó ń pe Queen Naomi pé Queen Naomi wá pray fún. Queen Naomi á pray fún ẹ because èmi gangan bí mo ṣe wà mo máa pray fún ẹ, nítorí wípé àwọn ìbejì tó bí gift ni wọ́n látọ̀dọ̀ Ọlọ́run. Àwọn ọmọ yìí ò ṣe èèyàn kankan nínú wa, wọ́n mú orí wọn wá sáyé ni. Ẹ̀bùn dẹ̀ ni fún kábíyèsí láti bí ìbejì because Ọlọ́run ó fi àwọn ìbejì ó fi ta wọ́n lọ́rẹ ni. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn Yorùbá máa ní èjìrẹ́ Táyélolú Kẹ́hìndé. Wọ́n ní ará ìsokùn. Mi ò mọ bó ṣe ń kí àwọn ìbejì, ṣùgbọ́n tí èèyàn bá bí ìbejì, wọ́n máa ń kó ire báyàn, wọ́n máa ń kó ire wọlé tó bá tọ́jú wọn dáadáa. Ò lè lack rárá. Owó ò lè wọ́n ẹ̀ tó bá tọ́jú ìbejì dáadáa, especially tó bá tún máa ń ṣe ẹ̀wà ìbejì fún wọn. Owó ẹ̀ máa pọ̀ sí ni, ọlẹ́ á máa pọ̀ sí ni. Ẹ̀yin èèyàn lé. So àwa yìí inú wa dùn yẹn pé ó bí ìbejì, ṣùgbọ́n nǹkan tó máa ń bí mi nínú ni kó máa attack Queen Naomi. O ní láti jáwọ́. Queen Naomi á gbàdúrà fún ẹ bọ́ kó máa lọ attack wọn yẹn, o ní láti jáwọ́ nínú ẹ̀, nítorí pé o ò mọ orí tí Queen Naomi gbé wá sáyé o. Gbogbo ètò máa attack Queen Naomi, wàá jáwọ́ pátápátá. O ò wá ní ṣe bó o ṣe ń ṣe tó yẹ pé o máa ṣe bí àbòsí. Tó bá fẹ́ gbóná kó gbóná, tó bá dẹ̀ fẹ́ tutù kó tutù. Ìpè kó máa gbóná kó máa tutù yẹn kò make sense. O ò ní ṣàbòsí, wàá wà honest bí Dr. Lizzy ṣe wà. So tó bá ti lè ṣe yìí ló bá tán, wàá wà honest bí Dr. Lizzy ṣe wà honest sí Queen Naomi.
Queen Naomi á gbàdúrà fún ara àwọn ọmọ ẹ̀ máa yá. I cover those twins with the blood of Jesus. Tó bá jẹ́ pé lóòótọ́ ni nǹkan tá a gbọ́ yìí tó bá jẹ́ pé ó ń ṣe wọ́n, Ọlọ́run Elédùmarè máa yí wọn ní agbára Ọlọ́run, ó dẹ̀ máa jèrè àwọn ọmọ yìí. Queen Naomi tẹ́ bá ń gbọ́ mi, ẹ bá mi gbàdúrà fún àwọn ọmọ yìí. Ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà yẹn. Ṣùgbọ́n àǹtí wa Fashion jáwọ́ nínú àbòsí ṣíṣe. Kó o dẹ̀ wà honest, kó o dẹ̀ wà honest, kó o dẹ̀ wà honest. Ẹlẹ́ẹ̀kejì ni pé o ò lè sin Ọlọ́run pẹ̀lú mámúní o. Tó bá jẹ́ pé ò ń sin Ọlọ́run, jókòó ti Ọlọ́run tó ń sìn. O ò rí kábíyèsí ni funfun lẹ́lẹ́ ni wọ́n. Aṣọ funfun, mọ́tò funfun, ilé funfun, ìwà funfun. Nǹkan tó ń ṣe nìyẹn. Nǹkan tí ọ̀rọ̀ wọn tí ó fi ń lọ smooth tí wọ́n fi rí wàhálà nìyẹn. Nítorí pé inú Ọlọ́run ń dùn sí wọn. Ìwọ náà ṣe wo àwòkọ́ṣe kábíyèsí kó fi gbégbé sí ayé ẹ̀. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìndì. Ẹ̀yin èèyàn lé ṣókí báyìí lọ bè oge ibi tá a máa mú òpin gist ẹ̀ wá nì. But tá a bá tún gbọ́ gist mi lórí ọ̀rọ̀ yìí, a máa fún yín ní update. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Happy Sunday to you all. Sunday yìí ó máa mú ìdùnnú àti ayọ̀ wá fún yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ ẹni tọrọ mu o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé báyìí a máa yọrí sí rere ni ní agbára Ọlọ́run àti èmi náà. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ àti èmi náà. Please share this video, like and subscribe. Happy Sunday to you all. God bless you all.